Eka rosa. Eka alaji láti Star FM láti wá. Ẹ wọ́n bínú pa tún dààmú yín lẹ́ẹ̀kan sí. Àwọn nǹkan tá ń gbọ́ ló jẹ́ kí a tún wá sọ́dọ̀ yín, wá béèrè lọ́wọ́ yín. Tá la Alfa Gbogbo Aiye gan. Tẹ́ bá rí ilé yìí Alfa Gbogbo Aiye lóhun. Bó bá rí ilé yìí la kò yé wa láàrin Mọ̀rẹ́kàsí àti Àdàbí àti Sùmùrà. Ẹ dákun ẹ ṣàlàyé fún wa, ẹ dákun tọrọ lọ. Alhamdulillahi rabbil alamin. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallim. Amin. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa Aládé àgbà. Àmín. Bá wa kẹ́ Alfa àgbà tí wọ́n sùn lábẹ́òkúta. Àmín. Bá wa kẹ́ bàbá Alágége. Àmín. Bá wa kẹ́ wọn àṣẹ àgbáyé. Àmín. Bá wa kẹ́ bàbá Alágbàyé. Àmín. Àti gbogbo àwọn ẹni Ọlọ́run táyé yóò gbà mí àti máa kà wọ́n. Tọ́lọ́run mọ̀ pé ọkàn mi wà lára wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọ̀rọ̀ tẹ́ béèrè yìí ń bá máa sọ̀rọ̀, ṣùgbọ́n ẹ béèrè ní béèrè tó dáa. N tẹ́ ń sọ ni pé eléyìí sọ pé Alfa tèmi l'Alfa Gbogbo Aiye. Bẹ́ẹ̀ni. Tọ̀hún sọ pé Alfa tèmi l'Alfa Gbogbo Aiye. Tìyín sọ pé Alfa tèmi Alfa Gbogbo Aiye òun là Nabi Muhammad Sallallahu alaihi wasallam. ọmọ kí wà Nabi ní gbogbo àwọn yòókù tá ń pè l'Alfa Gbogbo Aiye wọn. Àlùbáríkà tà Nabi Muhammad ni wọ́n ń lò. Sallallahu alaihi wasallam. Mo lè pa Alfa mi l'Alfa Gbogbo Aiye. Òun lọ́kọ́ mi ń kéwú. Alhamdulillah. Mo pọ́n nǹkan mi lẹ́nu ni. Níta bá sì pọ́n ní níyì. Mo lè pa Alfa mi l'Alfa Gbogbo Aiye. Bẹ́ẹ̀ni. Kò wá mí ní pé wọ́n tó jẹ́ Àdàbí. Kò wá sọ fún mi pé ó sì lè pa Alfa rẹ̀ l'Alfa. Ní tí wọ́n náà bá pa Alfa tiẹ̀ ní dáadáa. Kí wọ́n náà pè é. Kí wọ́n náà pè. Ní títọ̀ òun náà bá pa Alfa tiẹ̀ ní dáadáa. Kí wọ́n náà pè é. A máa ń tà mọ́ ni pé bàbá wa Aládé àgbà ni, bàbá Alágége ni, Sùmùrà ni, bàbá wa Tajul Mumini, bàbá Alágbàjì. Then àwọn míì wá tún bẹ àwọn Alfa gidi tí wọn ò kéwú lọ́dọ̀ àwọn Alfa wọ̀nyí. Alfa sì ni wọ́n. Ọlọ́run sì gbà fún wọn. Allahu Akbar. Ìsàn tọrọ bá rí bẹ́ẹ̀ ọmọ ìyá mi láti Star FM n tá máa ṣe ni pé kálukọ́ máa bomi sí igi tiẹ̀ tó gbìn kó sì máa tọ́jú ẹ̀. Kó lè níláárí. Kó lè níláárí mọ́ bo kọ wọn jẹ́. Àmọ́ gbogbo ọmọ kéwú tẹ̀ bá rí tí sọ pé Alfa eléyìí òun kì í sàfà wọn ò mọ kéwú Alfa kínní òun lọ́mọ kéwú ju kínní lọ. Tí mo fẹ́ bi ọ́ ni pé èwo ni bàbá rẹ̀ lè kọ́ kéwú nu wọn. Nínú àwọn Alfa mẹ́ta èwo bàbá rẹ̀ lè kọ́ kéwú nu wọn. Bàbá gbé bàbá rẹ̀ kalẹ̀ tá a gbé wọn kalẹ̀ ọmọ kéwú wọn ni bàbá rẹ̀ ọmọ jẹ́, ọmọ kéwú wọn ni bàbá mi ọmọ jẹ́. Torí náà gbogbo àwọn Alfa pátá àwọ̀ ọ̀yà kan sódì ní tí bàbá wa Aládé àgbà sọ fáwa nígbà táwa jáde ní kí n ta lọ bá wọn pé kí wọ́n ṣàdúrà fún wa. Wọ́n ní gbogbo Alfa àtẹ bá pàdé ẹ máa ṣe bí ọ̀dẹ̀ fún wọn. Bàbá ní ẹ tẹríba fún wọn kódà fún wọn tẹríba fún ẹ tẹríba fún wọn. Ẹ sì mọ̀ gbogbo ọ̀rọ̀ tẹ ẹ bá gbọ́ kọ́lẹ̀ ẹ máa fèsì sí. Gbogbo tẹ ẹ bá sì máa kọ́lẹ̀ ẹ máa dáhùn sí. Bí bàbá ti kìlọ̀ fún wa nù ni èyí wọn ní bẹ lára wa. Allahu Akbar. Torí náà kò sí pé Alfa Gbogbo Aiye Nabi Muhammad Sallallahu alaihi wasallam. gbogbo àwọn yòókù ń jọ máa kéwú ẹ̀. Torí náà bọ́dọ̀ sì jẹ́ nìyẹn mo dúpẹ́ fún ọmọ ìyá mi. Ẹ ṣé gan sa. Tàbá tún wá ń jọ́ mi ṣe é dà wá lóyún ẹ̀dá kò fẹ́ lọ. Insha Allah tẹ́ bá gbọ́rọ̀ tọ́ da báyìí wá màá dáhùn. Ẹ ṣé gan sa. Assalamu alaikum.